Dára láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀, kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì kábíyèsí o, àti ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ìkú bàbá Ìyá Aláàfin Ọ̀yọ́. Ó ń lọ lórí àwọn ọba ìgbé wọn fẹ́ gbà fúnra wọn kí wọ́n bára wọn tákàn ìgbọ̀n fẹ́mi kan mú jù ọ́ èmi ni mo jù ọ́. Pàápàá fọ́nrán kan tí ó ṣẹlẹ̀ ní Ìbàdàn nígbà tí Ọọ̀ni dé tí wọ́n kí Ṣọ̀ún ọba Ṣọ̀ún wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Pàtàkì dé ọ̀dọ̀ Aláàfin, àwọn yẹn ní àpẹẹrẹ Aláàfin dìde ó kí wọn, àwọn kan ní àpẹẹrẹ Aláàfin dìde ẹ̀kọ́rọ̀ ìfà gbọ́nmisọ́nù tó. Láìpẹ́ Aláàfin tún lọ sọ́dọ̀ Olúwo ti ilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí Télù kejì wọn lọ síbẹ̀. Àwọn yẹn ní ọ̀dọ̀ Ọọ̀ni rẹ̀ kí Aláàfin kọ́kọ́ lọ tí ò bá ní ọwọ́ kan àbòsí nínú, tí ò bá ní ọwọ́ kan à ń bínú sọ yẹn nínú gẹ́gẹ́ bí ọba aládé. Kí ló ń ṣẹlẹ̀ láàrin ọba ilẹ̀ Yorùbá pàápàá láàrin Ọọ̀ni àti Aláàfin? Yorùbá ní mo kó àmọ́ lápẹẹrẹ ẹni bá sì béèrè ọ̀rọ̀ ló fẹ́ bí ẹ gbọ́. Èyí tó dá mi lójú gbangba kò sí ìlà ìlú kankan. Abẹ́ ti rí nìkan tí ọba Onírìṣà Ẹniìtàn Ògúnwùsì ti sọ wípé èmi àti Aláàfin jà o kán mú jáde. Abẹ́ rí nìkan tí ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ti jáde sí gbangba yí pé èmi àtọ̀ níjà o kán mú jáde. Ṣùgbọ́n gbogbo eléyìí ó dàbí àjọ àròsọ látara ń tá a rí. Kò sì sí ni bẹ́ẹ̀ ṣe dúró yìí tẹ́ ń ṣe ìfọ̀rọ̀wámilẹ́nuwò tẹ́lómi bá tún wọlé ìsìn yóò tún kà sí bá mi. Bẹ́ẹ̀ ṣe jókòó yìí tẹ́ ń ṣe ìfọ̀rọ̀wámilẹ́nuwò tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní fi fọ́nrán yẹn sórí ìta lọ́la, ẹni tí ó kí mi dáadáa ó kí mi, ẹni tó sì tún bú mi náà yóò bú mi. Kódà bẹ́ẹ̀ tún wá sílùú wa wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí, ẹlòmíì ò yìn yín pé à ń tó da lẹ́sẹ̀, ẹlòmíì ò tún ní kílẹ̀ wá débẹ̀. Ẹ̀mí ni kẹta jẹ̀nà wa. Bí mi sì fún yín kankan. Gbogbo eléyìí ń jó yé wa wípé kò sí bá a ṣe mọ̀ọ́gún mọ̀ọ́ tẹ̀ tí yẹn wùrà ò nílẹ̀ mọ́. Ọjà gbangba ni gbogbo wa wà. Ọjà gbangba tí gbogbo wa sì wà yìí, ayé ń rí wa ju bí àwa ṣe ń ríra wa lọ. Tá bá wá wo ọjà gbangba tá a wà yìí, ẹ rí wípé àṣìṣe wa ní òun wa. Ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá láti ẹnu ọba Abdulhakeem Abímbọ́lá Ọ̀wọ́adé ní gbogbo ayé ti gbọ́ wípé a ti kàn sí wọn ní Ilé-Ifẹ̀ pé a fẹ́ wá. Níwọ̀n ìgbà tó ṣe wípé ìpínlẹ̀ Ọ̀ṣun là ń bọ̀ tó dẹ̀ jẹ́ wípé àgbọ̀ ọba ló yẹ ká kọ́kọ́ lọ bá níbẹ̀. Ìgbà tó lè pè wọ́n ọba Onírìṣà ò sí Nàìjíríà ńgbà náà. Ó túmọ̀ sí wípé ìrìn àjò tí wọ́n sì lọ ní àìsí ilé wọn ni òjò ń lọ ńgbà yẹn, tí wípé akíní pẹ̀lú ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ mo kó àwọn lápẹ̀rẹ̀ tí wọn ò kíra wọn. Wọ́n kíra wọn, ọ̀nà tó gbà kíra wọn lẹ́yìn sọ̀rọ̀ lé lórí. Ṣé àwọn èèyàn máa bẹ ṣe kébì náà àtẹ́dé bí lónìí? Gbogbo kìíní ó fi hàn wá wípé ìtayé bá rí láyé ń sọ, àwọn èèyàn yìí ń bára wọn sọ̀rọ̀ lórí fóònù, wọ́n ránṣẹ́ síra wọn. Tábà wà wọ́n báwọn èèyàn ní sọ̀rọ̀ ẹ̀ mọ́jà àtàrà wa yóò sọ̀rọ̀. Àwọn èèyàn wa ni màá kàn wá rọ̀ kán jẹ́ kí àlàáfíà ilẹ̀ Yorùbá ó jẹ wọ́n lógún ju tí wọ́n fẹ́ràn lọ. Káláyé tó dáyé ni kálukú ti máa ń ní tó yàn láàyò. Òun ni ò bá fi pòwe pé ní tó wù mí ìwọ ò wù mí láàṣẹ pawọ́pọ̀ sí yan díẹ̀. Ẹlòmí adìẹ lóhùn kó sìn, ẹlòmí ẹran lóhùn kó sìn. Èmi á nítorí pé adìẹ lówó ẹ̀yìn kí n sìn kẹ́sìn, tẹ́bí sì ń sẹran kí n mú yín bí ọ̀tá. Bàbá wa rí tí kálukú ṣe ń tó wù ú, kò wáyé ká sọ àwọn ènìyàn bí ọ̀tá ara wọn nítorí pé wọ́n ṣe nǹkan kan náà. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni rìn, ó bá làwọn méjì láyé ara wọn. Ọlọ́run bá ràn wá lọ́wọ́. Ilé ìbò tó fẹ́ béèrè yìí, ó kẹ̀yìn náà, ààrẹ lórí fọ́nrán, wọ́n ní Olóró Canada, Olúwo Canada, Aláàfin Canada, wọ́n dá àwọn ọba mílẹ̀ tó láti lóyìnbó pé wọ́n láwọn pé Ọ̀rúnmìlà pé ti ń gba dọ́là, Ifá ti ń gba dọ́là pé Ifá gan ti jára ẹ̀ pé kò tó bóyá ìtumọ̀ pé dọ́là ní fáńgbáǹsì. Ṣé rí ẹ jẹ́ ká sọ òótọ́ fúnra wa, láyé àtijọ́ gbogbo alamọ̀kẹ́ ní dáadáa kí orí adé ìgbélé ṣùgbọ́n kì í sùn ta. Àìgbélé orí adé ni wípé
yóò lọ kọ́ ìrírí àfipamọ́ kúrò lọ́wọ́ ọ̀tá ayé ọ̀tá òde. Ó ní Yorùbá fi pòwe pé ojú àjẹ́ la bọ́ba, ojú àjẹ́ lọ bá dàgbà, ojú àjẹ́ náà lọ bá rá, ojú àjẹ́ náà lọ bá tún dọba. Kì í ṣe bá jẹ́ òrí o, kò sí tòsí ni o. Fúdì èyí láyé ojú àwọn ní gbogbo tó bá da fátọ́ ní gbogbo àwọn tẹ́ kórúkọ wọn lẹ̀ kò sọ́mọye nínú wọn o, kò sọ́ba nínú wọn o. Ṣé ẹ̀lẹ́lómi ni wọ́n ìkan wà tí ìyá rẹ ti gbé lọ láti ìgbà kan báyìí ẹ̀yà béèrè bóyá òun ni tọ́máyì ti lè béèrè tán rí fóun ni wọ́n ní òun náà ni àwọn amọ̀bí tó wà ẹ̀wà ń lọ náà ni o ọdún àtẹ̀bá fi jọba kí mo tó rojú o. Ìgbà yẹn wòye sọ yí pé àwọn ọmọ oyè tó wà ń lù fọ́ ọ̀mú wọn, ṣùgbọ́n láyé ìgbà yẹn ìrìn àjò tó máa ń rìn kò sẹ́ni tó lọ lóyìnbó ńgbà náà. Nísìnyí kì í ṣe gbogbo mọ́jọba ta nílẹ̀ Yorùbá ni gbogbo èyí tí wọ́n sì kálẹ̀ yóò tí ì pé ìdajì ọba ta nílẹ̀ Yorùbá. Àwọn tó kù náà ṣe ìlú òyìnbó náà ti lọ mú wọn wá. Ìrìn àjò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nítọ́lọ́ kádàrá gbà ní tó bá yẹ láyé ìgbà yẹn náà wọ́n ti ó dà ayé ìgbà yẹn náà àwọn míì ń gbóko fẹ̀, ayé ìgbà yẹn náà ẹlòmíì ń gbé oríṣiríṣi bí ti oko lẹ́lòmíì ń gbé. Àwa torí pé ọmọọba kan náà ń gbé oko bíbá wọn ò mú tọba bòmíì náà ti bòmíì náà lọ mú, ìyẹn ibi tí wọ́n ń rìn sí láyé ìgbà yẹn ni. Bí ẹ má jà tara wa bí ìlú bá ṣe ń gbòòrò sí náà ní ibi tó ọmọọba ó mọ gbilẹ̀ bí ó mọ pọ̀ sí, torí bá ṣe ń pọ̀ sí níbi táwọn rìn sínú ọmọ pọ̀ sí. Ẹlòmíì láyé ìjọ gbogbo ìrìn àjò wọn ò ju ìpínlẹ̀ mẹ́ta lọ, wọ́n kàn gbà pínlẹ̀ kan kọjá wọ́n dẹ̀ bọ́ sí ìpínlẹ̀ kejì ibẹ̀ wọ́n fi ṣe lé. Ṣùgbọ́n nísìnyí táwọn mi bá tún dé lu bòmíì tán tẹ lérò pé bẹ́ẹ̀ náà dágbére fún yín, kẹ́lómi dágbére London fún yín lẹ́nìí tí ó bá fi tọ́dún méjì tẹ bá béèrè pé gbogbo olówó àṣẹ ó lè náà òun ti relocate lọ Amẹ́ríkà. Gbogbo kíní ìjọ yé wa wípé orí adé kì í gbélé ṣùgbọ́n orí adé kì í sùn ta. Ṣé a ti wá dọ́là ńlẹ́bi tí ò jẹ́ kó orí adé wá sùn ta tó mú wa wálé wájọ bá rọrùn? A lè dọ́là ńlẹ́bi bí bàbá yìí ń gba dọ́là lọ́dọ̀ tèmi èmi ò rí dọ́là gbélẹ̀ torí tí mò ń ṣe gan-an àṣàmúgbé dání mo ti ná gbogbo ìgbésí ayé mi sí ibi mo ti fẹ́ rí dọ́là gbélẹ̀ àwọn abọ́báyá tèmi ò gbowó lọ́wọ́ èmi o ó sì yé mi dáadáa náà ní ti Aláàfin wọn ò gbowó fẹ́yàn kankan láti débẹ̀ ṣebí wa ìṣojú gbogbo ayé ni gómìnà yìí sọ pé sáwọn ríra rí wọn ò ríra rí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọba lórí bẹ́ẹ̀ tó ké pé kádàrá ló sìn wọ́n débẹ̀. Mo dẹ̀ gbà ládùúrà pé ibi tí kádàrá sìn wá dé ọgbọ́n òye ìmọ̀ àti gbogbo tá a nílò láti fi lò dọjọ́ alẹ́ Ọlọ́run bá yọ̀ǹda ẹ̀ fún wa.